mò ń sọ pé Ìbà Gani Adams ó bẹ́tà Chief Sunday Igboho. Ìbà Gani Adams Ọya ló ń bọ̀, Ọ̀ṣun ló ń bọ̀, Ṣàngó ló ń bọ̀. N tó ní kókó bọ̀ wọ́n bọ̀ wọn ò bọ̀. Ara ọ̀tá wọn ṣé bára ká Chief Sunday Igboho. Yorùbá ẹ jẹ́ ká ronú o. Ẹ wò ó, sẹ́ni tó ń jà fún wa ká lè gba òmìnira ká lè gbọ́ Odùduwà lẹ́tí léèyàn kan ti dáa jù lọ. Yorùbá ibo la ń bọ̀rọ̀ yìí lọ. Ẹ jẹ́ ká ronú o. Ẹ wá kẹ̀kẹ́ fìdílé kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún yín yìí. Gbàgbé láti tan bẹ́ẹ̀lì tó máa dún gologolo tí n bá ti ń drop so ẹ máa lè máa grab all the time tí n bá ti ń drop fídíò yìí. But ọmọ òṣì, ọmọ òfò, ọmọ aranu, ọmọ àdánù, ọmọ àbí ìpàdé kan tọ́nà bú Chief Sunday Igboho torí ẹ̀ mo ṣe jáde. Ẹni tó fẹ́ yọwọ́ nínú ogun òun ló ń gbógun tì. Yorùbá ẹ búrò, ẹ̀rù yín tó bà o. Ọmọ Yorùbá ẹ̀rù yín tó bà o. Ẹni tó fẹ́ yọ yín nínú ogun lẹ̀ ń gbógun tì. Ẹ̀rù yín tó bà o. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí ọba Àjàjà, wọ́n ti sọ bẹ́ẹ̀ náà. Wọ́n ní Yorùbá ò ṣe é gbèjà. Kíní yẹn ó sì máa ń dùn mí wípé kábíyèsí sọ bẹ́ẹ̀ pé Yorùbá ò ṣe é gbèjà. Tí máa ń wò ó pé wọ́n jọba lórí Yorùbá, olórí ọba tó ń sọ pé Yorùbá ò ṣe é gbèjà. Àṣóòtọ́ ni, àṣóòtọ́ ló ń sọ pé Yorùbá ò ṣe é gbèjà. Wọ́n ní ohun tágbàlagbà rí tó fi sọ̀rọ̀, tí ọmọ kékeré bá gun orí àjà kò lè rí. Ìkà ni ọmọ burúkú ọmọ àlè kan. Ọmọ burúkú ọmọ àlè, ọmọ òfò, ọmọ àdánù, ọmọ olójú bí ojú òwìwí, lójú ẹ̀ dàbí ojú kànákìrì, tára ẹ̀ dàbí ìpẹ́ ẹja yẹn. Ọmọ òṣèlẹ́kẹ̀ gbéǹgbéǹgbé tẹ́ẹ̀kẹ́ ẹ̀ dàbí màálù tó fi ń ṣòkú ìyá àjẹ́ yẹn. Ọmọ òfò, ọmọ àdánù, ọmọ àbí ìpabẹ́, ọmọ tó yẹ kó ti fi ṣe nǹkan oṣù dànù ló bú Chief Sunday Igboho. Mi ò ní play video ẹ̀ torí mo mọ̀ pé notice me ní attention seeker ní attention ló ń fẹ́, ó fẹ́ popular ni. Olórí burúkú ọmọ òfò, ọmọ òṣì. Ohun ẹni máa play, ohun ẹ̀ òun gan bí mo ṣe ń gbọ́ báyìí ó ń rìn mí láyà. Níṣẹ́ ló dàbí kí n máa bì, níṣẹ́ ló dàbí kí n máa bì. Ìwọ kan tí kún ẹ dàbí èyí tó nípa aṣọ́kọ̀ yìí, ọmọ òṣì, ọmọ òfò. Ẹ̀kẹ́ tèmi náà tóbi òṣùgbọ́n ẹ̀kẹ́ tèmi sì fáyín, òun ló ń ṣe tọ́rọ́tọ́rọ́ yìí, ó sì dùn orí. Tẹ́ ẹ bá rí wàhálà tí bá fi wọ̀nyí, ẹ̀yin fáǹsì mi tí bá fi wọ̀nyí, ẹ máa bì ní tó bá ń jẹ ọlọ́wọ́ máa bì ní. Ọmọ tó yẹ kó ti fi ṣe nǹkan oṣù dànù yìí ó ń sọ̀rọ̀ sí Chief Sunday Igboho. Ẹ wá gbọ́ nǹkan tó ń sọ, ọmọ àlè, ọmọ burúkú. Ṣé àwọn ni gọ́ọ̀mẹ̀ntì tó yẹ kẹ́ máa lọ bá jà? Ẹ mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ń fìyà jẹ yín ṣá. Lọ́ọ̀yà kí lorúkọ lọ́ọ̀yà yìí náà o? Sani mo ti gbàgbé, mo jẹ máa ń rán sí, mo ti gbàgbé tí wọ́n sọ pé wọ́n ló wà nínú constitution Nàìjíríà wípé ó yẹ kó máa fún yín ní owó oúnjẹ every month. Ọmọ Nàìjíríà pé ẹ kó máa fún yín ní owó oúnjẹ every month. Wọn ò fún yín. Wọ́n wá ń gbé ṣẹ̀ríà wá, wọ́n wá sọ pé ṣẹ̀ríà wà nínú constitution. Olórí burúkú ara wọn ò fún yín. Àwọn gọ́ọ̀mẹ̀ntì tó yẹ kẹ́ máa bá jà. Rálì wá ń bọ̀ báyìí ní sẹ́ẹ̀ kí gbogbo wa ká sowọ́pọ̀ ká ṣe rálì ká bá àwọn ìjọba yẹn wí. Olórí burúkú ọmọ òṣì, ọ̀rọ̀ Chief Sunday Igboho ló wá ń dìbò. Ìwọ tí wọ́n compare Chief Sunday. Ẹ wá gbọ́ ohun tó ń sọ náà. Ẹ wá gbọ́ ohun tó ń sọ, ọmọ òfò yẹn. Ẹ wá gbọ́ ohun tó ń sọ. Láìdé. Kí leléyìí? Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin Yorùbá. A kú ojúmọ́. Jímọ̀ ni Jímọ̀ ayọ̀ ní ọjọ́ fún wa. Mo ń wo fídíò tí olóyè Sunday Igboho ṣe. Nǹkan tá à ń sọ nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho nìyẹn. Fídíò tí ó fi ń bú bàbá Ọbasanjọ. Bàbá lè jẹ́ bàbá lè jẹ́ àfi kẹ́ bọ́ta kẹ́ mọ pàṣẹ fún àwọn ọba kẹ́ mọ sí ẹ̀dídé ẹ̀dí kò ń tẹ mọ̀ náà nìyẹn. Ní pílánì gidi kan tó fi Yorùbá sí lọ́wọ́ Yorùbá ni wọ́n lè sọ pé Ìgbò ni àwọn ń gbìjà ẹ̀. Ṣọ́ ní pílánì fún Yorùbá ni? Ṣé àwọn Ọbasanjọ wá ní pílánì fún Yorùbá ni? Àbí kí ló ń ṣe ọmọ lórí burúkú ọmọ òfò yìí? Okay. Èyí ṣe Ìgbò. Sáà tó sọ pé Ìgbò ní ṣe wọ̀ ìjà rí yìí. Ṣé wàá dájọ́ sọ̀rọ̀ ẹ sọ pé kí Sunday Igboho ṣe ẹ fi lọ́rùn lẹ̀ ẹ sọ kankan ẹ ọ̀ sì jùà ẹ má jùà yàrá àti ṣí ọ̀pẹ́. Àti King Sunday. Ìgbòho ṣẹjọ́ bàbá wa táwọn lẹ̀ ganu kì í ṣẹjọ́ wọn. Ṣé tí ìlú bá dá wọn sọ fún àwọn ẹni lẹ́ni ganu ẹsẹ̀ ẹ̀sọ́ àwọn ẹni Ọlọ́run di ganu ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀sọ́ àwọn ẹni Ọlọ́run di ganu àṣà ganu wá gbòde ẹni tó sọ fún àwọn yẹn ganu ẹgbẹ́ kẹ́ mọ orí títì kọ́ mọ lọ kẹ́ mọ sọ lóko ẹ̀wọ́n sọ fún àwọn yẹn ganu wọ́n alágbe ni ẹ̀ wọ́n sọ fún àwọn yẹn wọ́n ganu kiri bó tó ń gbé kiri tó ń ganu ìyàtọ̀ ń gbowó káàkiri alágbe dọ́là ọ̀nà ganu. Nǹkan tí à ń sọ nípa olóyè Sunday Igboho yìí tí ààrẹ Ọ̀túnba Gani Adams
tí wọ́n fi yàtọ̀ sí olóyè Sunday Igboho pátápátá nìyẹn. ò ní ṣoríire táládé bá ní kó dáa fún ọlọ́sàn máa yẹ ni orí burúkú ló máa ṣe gàtìgàtì rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbà wàláì ò ní rí aláàánú gbogbo ibikíbi tó bá ń dé báyìí tí aláàánú ẹ bá wà ń bẹ̀ tó bá kù ṣẹ́jú kan kò débẹ̀ bá wọn máa sọ fún ẹ pé wọ́n dẹ̀ ṣẹ̀ kú omi báyìí wọ́n dẹ̀ ṣẹ̀ kú omi báyìí ni o aláàánú ẹ máa mú ẹni ò ní ṣoríire ìwọ ń kàn pé àṣẹ Sunday Igboho sí Ìbà Gani Adams orí burúkú ló máa ṣe. ẹlẹ́kọ́ ní fẹ́ bọ́ sórí social media ẹ máa sọ̀rọ̀ kótókótó lẹ́nu nítorí yẹn. kò ní dáa fún ẹ pẹ̀lú kótókótó tó tẹ́ pé sọ lẹ́nu yẹn ò ní ṣoríire wọn mọ òfò ọmọ àdánù yọmọ àbí ìpá bẹ́ẹ̀ ìwọ ọmọ tó yẹ kó ti fi ṣe menstruation dànù yìí ẹni tànà kọ́ lára ń ta ni olórí burúkú ọmọ òṣì ẹ̀wọ̀n ní òfìfẹ́ ti sọ pé Yorùbá ò ṣe é gbèjà ẹ̀rù yín tó bà ọmọ Yorùbá ẹ̀rù yín tó bà ẹ̀rù yín tó bà nígbà tí ọdún òfìfẹ́ sọ̀rọ̀ ẹ̀mú pa olórí ọba wọ́n ètò ṣe ń sọrú nǹkan báyìí ṣé òótọ́ kọ́ lélẹ́yìí báyìí ní ìsinmi olóṣẹ́ ń tànà lára ń ta torí títí náà lọ ṣeré wọn sẹ́yìn odi wọ́n gba gbogbo àwọn sì tí wọ́n gba àkáǹtì wọn wọn jẹ́ kọ́ bí bísínẹ́sì ṣe ìwọ́n sọ pé ó sọ kòtòkòtò ọmọ òṣì mi ìfẹ́ fi ojú ẹ̀wọ̀n yín fáǹsì mi yìí ni ẹ máa bì ètò bá ń jẹun lọ́wọ́ máa bì ìfọ́tẹ̀ máa bínú pa Facebook yín ni ọmọ òṣì ọmọ tó yẹ pé àwọn tó máa ń tọrọ àǹtí ẹgbẹ́ fún mi 2000 online ni o àǹtí ẹgbẹ́ fún mi 5000 online ni o olórí burúkú ọmọ òfò má sọ̀rọ̀ ẹ lọ. nǹkan nìyẹn náà kẹ́rà bá àgbàlagbà ilẹ̀ Yorùbá àwọn àgbàlagbà tó kú yẹn kú nìyẹn ẹlẹ́fẹ́. bẹ́ẹ̀ ni wẹ̀rẹ̀ sọ́hùn ṣàgbàlagbà complain fún ẹ̀pọ̀ ń bọ́ àwọn respect supposed to be earned not to be given àwọn àgbàlagbà politician àwọn àgbàlagbà politician wọn ò deserve ká fún wọn ní respect bẹ́ẹ̀ ni wọn ò deserve ẹ̀ a máa gbé ọmọ tó bá yẹ a máa gbé ọmọlúwàbí wa sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ni a máa dì pẹ̀lú wọn squarely ni a máa gbé ọmọlúwàbí padà àwọn àgbàlagbà ilé àwọn àgbàlagbà tí òun fún ní respect àwọn àgbàlagbà ayé àtijọ́ yẹn ni olórí burúkú ọmọ òfò ṣọ́ọ̀tì ẹ̀rọ iṣẹ́. ẹ kó wọn délẹ̀ lè rí sọ́nà tẹ́ gbà láti kó wọn délẹ̀ lè rí. gbẹ́nu ẹ̀ sọ̀hún ó sì bẹ́tà jẹ́ ní tó sọ yẹn lọ ṣe Sunday Igboho sì bẹ́tà torí nígbà tí ọmọ Yorùbá tó wà nínú ìṣòro ṣe Sunday Igboho lọ dìde àwọn lọ sí gbọ̀ngàn tí ó bá ṣe sí Sunday Igboho ni wọ́n á tún kó yàrá ìjà pẹ̀lú máa kó yàrá kù já ẹ̀ lẹ́rú wọ́n mọ̀ fò yìí. máa tẹ ẹ̀gbọ́n àgbàlagbà kan lónìí ẹ̀gbọ́n àgbàlagbà kan lọ́la tó o pẹ́ fẹ́ máa ṣe. sáwọn àgbàlagbà complain fún ẹ ọmọ òfò ọmọ rádaràda ò rí nǹkan kan sọ attention seeker. ẹ lọ try kẹ lọ adjust. wèrè ẹ má ṣe èké bu lórí social media. wèrè ẹlẹ́nu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ ẹlẹ́ ọlọ́run gbùngbùn bí ìgò mangi olóṣì olórí burúkú ọmọ òfò. ẹ má try láti ṣe èké bu lórí social media. wèrè etí Gani Adams jù yín lọ. bu ọ̀nà nìyẹn. dá padà ó bàbá Ìjẹ̀bú kò ní dá fún ẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn olóṣì ó tún fẹ́ dájà lẹ̀ kò ní dá fún yín tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn gọ́ọ̀n sọ̀hún kó máa lọ bẹ́ẹ̀ ọmọ òfò tí Gani Adams fi ju òṣì Sunday Igboho lọ nìyẹn ó dẹ̀ ní ṣoríire alálàánú ó máa jìnnà sí ẹni ó ní pàdé aláàánú gbogbo ibikíbi tó bá dé báyìí Ọlọ́run gbogbo ibikíbi tó bá dé báyìí tó bá ti promise ẹ báyìí promise and fail ló máa rí ìgbésí ayé ẹ. tí bàbá fi jù yín lọ ní gbogbo ọ̀nà ó lè yẹ ẹ máa sọ ẹ ní àwọn wọn náà fẹ́ bu àlọ́ bẹ́ẹ̀ sọ pé túbọ̀ fún wọn láàrin ẹsẹ̀ bí nìkan ẹ mọ̀ pé wọn lọ́mọdé tí ń bẹ̀rẹ̀ ń wò di àgbà wọn lẹ́yìn ẹ̀ náà á fi bẹ́ẹ̀ ṣe. voice ẹ̀gọ́ rìnyàn láyà ó ń gbèyàn léèbì ohun ẹ̀ ló dàbí àwọn ará Nupe yẹn bí àwọn ọmọ tó wá láti Nupe olóṣì olójú bí ojú nàkì. ẹ lọ try kẹ lọ adjust àwọn ìdílé ẹ lọ. olórí burúkú àṣírí ọmọ òfò ọmọ rádaràda ọmọ rédèrèdè olóṣì attention seeker mi ò ní fún ẹ ní publicity tó fẹ́ olóṣì ọmọ òfò. ká máa wọ́n mọ̀ wèrè tó ń sọ yìí o à ń gbẹdìyẹ lọ́wọ́ ọkú ó ní wọn ò jẹ́ kóhun rákìtàn lọ jẹ ṣẹ́ni tànà kọ́ lára ń ta ni ẹni ẹlẹ́ni tó ti ń ka owó tí ìyáláyà ẹ̀kẹ́ ìyáláyà kùnrin máa pọ́pọ̀ bàbá lápù yá ẹ̀ tí wọn ò kárí ẹni tó ti ń kà tó wá dín pọ́n lé sẹ́yìn odi torí ọmọ Yorùbá ó wá ní kó má sọ̀rọ̀ kó dákẹ́ bẹ́ẹ̀ yẹn ìwọ ọmọ òṣì tó jẹ́ pé bó ṣe wà yẹn 10,000 lè má sí lákàntì ẹ̀ 10,000 ó ti pọ̀ jù bí mi tẹ̀ ṣe rí 5,000 sí lákàntì ẹ̀ Ọlọ́run 5,000 kò sí lákàntì ọmọ òṣì tó ti jẹjà fún ní 1,000 tó fi ra kírẹ́dìtì sórí fóònù ẹ̀ tó wá fi ń sọ̀sọ́kùsọ ọmọ òfò ọmọ òṣì. wo olórí burúkú tó bá yẹ pé ọmọ ìyà tí àwọn politician tó fi ń jẹ yín ni brother ni ẹ ṣe brother mi Shakira Azeez ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan thank you so much. tó bá yẹ pé ọmọ ìyà táwọn politician tó fi ń jẹ yín ni ó yẹ kó máa ṣépè kẹ́ máa dùkò fún wọn ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ní ìlú tí mo wà yìí ní ohun tí a ní mineral resource ní Nàìjíríà ó yẹ kí àwọn ìjọba yẹn wọ́n ní lọ́ọ̀yà yìí kí lorúkọ lọ́ọ̀yà yìí ẹ̀rọ mi mo ti gbàgbé orúkọ lọ́ọ̀yà yìí wọ́n sọ pé lọ́ọ̀yà yẹn sọ pé ó wà nínú constitution Nàìjíríà
wípé kó máa fún ọmọ Nàìjíríà ní owó ní oṣooṣù every month. Olórí burúkú ara àwọn politician yẹn. Brother mi ṣe rántí politician tí wọ́n sọ pé mo nínú lọ́yà tó sọ pé lọ́yà Fálànà. Lọ́yà Fálànà ni. Yes, Fálànà rántí rẹ tààrẹ ni làákọ́. Okay, torí mo rántí pé lọ́yà Fálànà ni. Wọ́n sọ pé wọ́n ní ó wà nínú Nigeria constitution pé every month ó yẹ kó máa fún ọmọ Nàìjíríà ní owó every month. Bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ní ohun tí a ní mo tún sọ náà ní ohun tí a ní ní mineral resources ní Nàìjíríà ó tó bẹ́ẹ̀ tó bá ń fún ọmọ Nàìjíríà ní owó ní at least universal credit every month 1 million. Yes kẹ́ tó bá ń fún ọmọ Nàìjíríà ní 1 million every month kó pọ̀ jù. Mọ nǹkan ta ní ni mo tún sọ náà ní èmi gbá research ni mo tún sọ náà ní ohun tí mo dẹ̀ mọ́ láwọn tó dẹ̀ wà ń bẹ̀ tí mo mọ̀ ní. A ní bitumen ló fi ń ṣe títì máa tún sọ ní. A ní lithium, a ní limestone, a ní timber, a ní rubber, a ní cocoa, a ní clay, a ní petrol, a ní granite, a ní aluminium, a ní kí là ní Nàìjíríà. A ní sìmẹ́ǹtì, a ní turmeric, a ní ṣe kaolin, a ní petrol, a ní gold. Ní nǹkan tá a ní mineral resources but wọ́n pè àwọn olórí burúkú politician yìí káwọn China kọ́ máa kó mọ́ wọn lọ́wọ́ káwọn China máa fún wọn ní peanut. ọmọ olórí burúkú ọmọ òfò ọmọ àlè wọ́n mọ̀ sọ yín sínú yà wọ́n mọ̀ jẹ́ kẹ́ máa jẹyà wọ́n mọ̀ jẹ́ kí bí máa pa yín. Ó pè wọn kí gbogbo mineral resources yẹn kó máa waste káwọn ará àta kó máa wá jẹ kẹ́yìn máa jẹyà wọ́n sọ̀rọ̀ olórí burúkú ọmọ òfò ọmọ àbí ìpàbí ọmọ àdánù. Tí ìjọba tó bá ń fún ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ní 1 million every month kó pọ̀ jù tó bá pọ́n fẹ́ ṣe ni tó ń fìyà jẹ yín. Ìkà làwọn ìjọba yín wò jẹ́ kí n sọ fún yín nílùú tí mo wà yìí jẹ́ kí n sáré lọ sórí Google. Ìlú tí mo wà yìí wá gbọ́ àwọn tí wọn ò níṣẹ́ wá wo ìtàn fún wọn every week. Àwọn tí wọn ò níṣẹ́ wá wo ìtàn fún wọn every week àwọn tó ń níṣẹ́. Okay, job seeker allowance in okay. Wá gbọ́ o olórí burúkú ọmọ àlè ọmọ òfò òun ni o. Àwọn tí wọn ò níṣẹ́ nínú ìlú tí mo wà yìí ni oye tó ń gba every month torí pé àwọn ọmọ ìlú yìí ọ̀lẹ díẹ̀ wọn fẹ́ ṣiṣẹ́ ìjọba máa ń fún wọn lówó máa ń bọ́ wọn ni. Even tó bá kọ́ fẹ́ kàwé gan pàápàá ni tó bá ń pín yunifásitì ìjọba tún máa bẹ̀ wọ́n pé kó máa lọ yunifásitì torí ẹ̀ lọ́ ṣe ń fún wọn ní grant lọ́ ṣe ń fún wọn lówó wọ́n dọ́gbọ́n yọ̀lẹ̀ díẹ̀ wọ́n yọ̀ sọ̀rọ̀ mi yé. Ìwọ tí yóò bá ṣiṣẹ́ ìjọba oníye tó ń fún wọn ní every week bí bàbá òun ni mo gbé jáde máa kà á fún ẹ. Tó bá fẹ́ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ bí ilé tí wọ́n wò pé fẹ́ ṣiṣẹ́ ó tún níbi tó tún máa lọ tó tún máa bẹ wáṣẹ́ wọ́n tún bẹ wáṣẹ́ tó bá fẹ́ ṣe nǹkan kan kó fẹ́ ṣe wàhálà kó fẹ́ wáṣẹ́ ó níbi tó tún máa lọ government building lọ́dún àìbá ó níbi tó máa lọ wọ́n á bẹ wáṣẹ́ tó máa ṣiṣẹ́ iṣẹ́ wà àfi tó bá fẹ́ ṣe òun ni wá gbọ́ olórí burúkú ọmọ òfò wá gbọ́ ìtọ́ sọ òun ni mo ní code ní ẹ má bínú rate of job seeker allowance okay age ọkọ age 25 and over wọ́n fún wọn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní o minimum ojú mi okay minimum personal rate minimum personal rate age 25 and over wọ́n fún wọn ní €244 every week. 244 jẹ́ kí n ṣí €244 yẹn fún ẹ ọmọ òfò yẹn every week jẹ́ kí n ṣí fún ẹ. Okay 244 ká ní €1 lé ní rate €1 is 1,700 ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ 2,400 ó lè di díẹ̀ ó dẹ̀ lè le díẹ̀ but ẹ ká sọ 1,700 so èyí tó ń fún every week €244 ni o. Okay €244 times okay òun lélẹ́yìí 414,800 ló ń gbà ní age yìí ni o every week 414,000 ló ń gbà every week lọ́sẹ̀ ni o age 25 and over. Okay àwọn eléyìí age 18 to 24 and living independently 18 and 24 and living independently not living okay òun ni €244 làwọn yẹn náà gbà eléyìí ọwọ́ tó sọ pé age 18 to 24 and not living independently àwọn yẹn gba €153 ẹ jẹ́ ká ṣe €153 yẹn €153 times €1,700 okay 260,100
yes 260,100 yes 260,100 làwọn yẹn ń gbà every week olórí burúkú ọmọ àlè ọmọ ọdún mélòó ni ẹ bí mo ṣe ń wẹ̀ yìí bí o tí lè pẹ́ wọn 30 years ó wà nínú àwọn tó yẹ kó máa gbowó yìí age 18 to 24 eléyìí age 25 and over 244 euro ni ẹ tó 244 euro ni ẹ kó máa gbà lórí ká sọ pé yóò ṣiṣẹ́ ni ọmọ òfò ṣé ìjọba fún ẹ ní nǹkan kan ṣé ìjọba fún ẹ wọn fún ẹ ní nǹkan kan ṣé ṣe Sunday Igboho ẹ kó máa tákù àwọn lóye kó máa sọ̀rọ̀ sí pẹ̀lú nǹkan tó sọ táwọn ìjọba yìí kọ́ lóye kó máa lọ bá òní ṣoríire òní bá láàánú pàdé Ọlọ́run tó bá jẹ́ ó jẹ́ wọn máa gbòdì níkùn ẹni olórí burúkú aláàánú wa máa jìnnà sí aláàánú wa máa sá fún ẹni ní gúúsù àríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn lórí gúnmẹ́rin gbogbo àgbáyé yìí ọmọ ayé máa bínú sí ẹni gbogbo ibi tó bá dé báyìí ẹ̀rọ kórìíra máa jẹ́ titi ẹni ọmọ òṣì ọmọ burúkú ọmọ òṣì wọ́n bú sí Sunday Igboho lẹ́ni tó fẹ́ yọ yín nínú ogun kí mo mú àbá yẹn báyìí tí mo kò ní dáa fún ẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn lọ́ máa mú yẹn kó máa digest sí ló ṣe ọmọ ọ̀ranù ọmọ òfò ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀ ń pàtọ́rọ̀ ẹ̀ tì oríṣiríṣi o Ìbà Gani Adams ṣẹgbẹ́ ohun táwọn ọmọ yín sọ mọ̀ pé ìkọ́ lè ran jáde náà ẹ lè ran jáde torí ẹ̀yin náà wọ́n yìí pé Àjànàkú kọjá mo rí nǹkan fèrè tábà rírin ká sọ pa rírin òun lọ́rọ̀ ṣe Sunday Igboho torí nígbà tí à ń jẹ àwọn ọmọ Yorùbá tí ojú ń pọ́n àwọn ọmọ Yorùbá ṣe Sunday Igboho la rí ṣe Sunday Igboho lọ dúró tán bẹ́ẹ̀ ni wọ́n dúró tán if not wọ́n dẹ̀ là wá lójú àwọn ló la ọmọ Yorùbá lójú bẹ́ẹ̀ ni àwọn ló jẹ́ ká mọ̀ pé wọ́n fi ìyà jẹ wá ìyà ló fi ń jẹ wá nínú Nàìjíríà àwọn ló jẹ́ kí irú àwa ìgàn lè jáde àwọn ló jẹ́ ká lẹ́nu ọ̀rọ̀ so igi mú jìnnà sórí o kì í ṣe tí èjì o káwọn torí almost the same age ni ẹ wá máa jù wọn lọ bóyá ẹ bá máa jù wọn lọ bóyá ẹjọ́ máa wọ́n jẹ́ kí n pawọ́ jàre má disturb mi jẹ́ n pa ẹ́ mo dẹ̀ ní ìdí ẹ o ojú màá lè ní òkú ònú ẹ tí mo dẹ̀ ní ìdí ẹ o kò wúlò fún mi tẹ́lẹ̀ náà kò wúlò ń disturb mi ok Chief Sunday Igboho la rí àwọn la rí wàláì àwọn la rí Ìbà Gani Adams lóògùn òjò Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lógun òjò ẹ̀mí ìyá mi. adúpẹ́ o ẹ káàsán brọ́dà mi. ẹ kú ọ̀rọ̀ lù. adúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́. ayé ò ní mú yín lọ́rùn. àmì o àmì ẹ ṣé brọ́dà mi ẹ ṣé gan thank you ẹ ṣé mo dúpẹ́. sẹ́rí wọ́n ní kò ní burúkú kọ́mọ̀kẹ́ nìkan mọ́yàn. kò sí bí àwọn olórí burúkú ṣe lè kún lòlù tó tí wọn ní réèyàn tiwọn náà sójú eyín wọn á láwọn tiwọn náà fẹ́ kó lórí burúkú bíi tiwọn náà làwọn náà irú ẹ̀ lọ́mọ òfò tó ń sọ̀rọ̀ yẹn irú ẹ̀ òun lọ́mọ olórí burúkú tó ń sọ̀rọ̀ yẹn tí láti rí gbogbo àlàyé tẹ́ ṣé bẹ́ẹ̀ sì pẹ̀lú àwọn ọmọ tó gbé láàrín àbẹ́ fẹ́ tó lu tí wọ́n dá láti rí gbogbo àlàyé tá à ń tẹ́ ṣé sì ṣé kọ̀yẹ́kọ́ ní pé wọ́n mọ yẹn kọ̀yẹ́kọ́ bí ní kọ́ lọ pé tuntun ṣé pọlitíṣà ní nàìjíríà wọ́n fi yàjà wọn ni irú ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àlẹ́ yìí sì tẹ́ sọ àwọn láti age of 18 years 25 years lọ bẹ́ẹ̀ tẹ́ sọ yìí tó ń gbà irú ọmọ tó ń sọ̀rọ̀ irú ọmọ òkú tó ń sọ̀rọ̀ ó yẹ pé bínú wípé pé àwọn politician nàìjíríà wọ́n fìyà gbà wọn ni ó yẹ pé bínú kọ́ lọ pé kùsùn tó kú dànù ni wọ́n lè ṣe máa jẹ́ nìyẹn pẹ̀lú irú ọ̀rọ̀ tó ń sọ yóò ní máa parapọ̀ ọmọ ọlọ́padà kó kùsùn fún rẹ̀ náà ní lágbára Ọlọ́run torí èmi ò rí nǹkan tí olóyè máa ṣe fúrú àwọn olórí burúkú yìí ṣé tí wọ́n bá jẹ ẹ̀dí àbí bá akẹ́kọ̀ọ́ tó gbé tó wọ́n bá fọ́ tó tí wọ́n náà di ni àbí tó tí wọ́n bá di sójú wọn fọ́ ni wọ́n ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ni àbí sẹ́ni wà ní ẹni tó yẹ pé ó fẹ́ kẹ́ ẹ kú ni lóbi sọ wípé kẹ́ ẹ mọ́ pààyàn mi mọ́ tó yẹ pé ẹni náà lẹ́tí wọ́n á ń gbé gbòtì àwọn olórí burúkú yìí tó gẹ́gẹ́ bí mo ṣe sọ kò ní burúburú kọ́mọ̀kù wèrè mọ́ wèrè tó wèrè ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn wèrè náà kọ́ máa wo kọ́mọ̀jọ́ máa ṣe lójú orí ẹ̀ tó olóògùn tó sọ̀rọ̀ yẹn mọ́jọ́ kọ́rọ̀ rẹ̀ jẹ́ lójú ara àwọn wèrè tán lọ síta náà nìyẹn tó bó ṣe wà nìyẹn ṣẹ́rí gbogbo àwọn wèrè tẹ̀ ń wò yẹn ọmọ òkú tẹ̀ ń wò yẹn àwọn ọmọ tí wọn ò níran ni
ọkàn fẹ́ forúkọ olóyè gòkè ní ọ̀dẹ̀ lérí lórí gòkè náà bẹ̀rẹ̀ dáadáa lọ́wọ́ àwọn tó bá ti ta sí olóyè Ìgbòho tó sọ̀rọ̀ burúkú sí olóyè Ìgbòho ọjọ́ ọbẹ̀ parun nìyẹn ó ti tó ọbẹ̀ parun ọmọ tó ń sọ̀rọ̀ yẹn àti parun rẹ̀ ti súnmọ́lé. Ó ti súnmọ́. lẹ́ǹdọ́nà. Ó ti súnmọ́lé. àti parun rẹ̀ ó ti gbẹ́sẹ̀ lé ó ti dáwọ́ lé nǹkan tó parun. Bẹ́ẹ̀ni. ó ti parun ló ti dáwọ́ lé yìí. Ó ti súnmọ́lé àti parun bẹ́ẹ̀ni. wọ́n ní kí òjòba kí kíní kan máa kí sọ̀gbọ́n bá ń pàràbà tó ń pàrọ̀ oko. Gidi ńlá kọ́. tó bá ń bú gbogbo àwọn èèyàn lẹ́kùn lóṣù látọ̀ wá ń bú oríṣiríṣi èèyàn tẹ́lẹ̀ níbi tó dédé ìlú máa fi ṣàṣemọ́ olóyè Sunday Igboho tó ta sí ìlú máa fi ṣàṣemọ́ tó ti pé àwọn àbọ̀ òfin tẹ́lẹ̀ ń gbìjà ní sáwọn bá yẹn ṣe nǹkan gidi ní sáwọn bá ṣẹjọ́ ṣe nǹkan gidi sílẹ̀ Yorùbá ni tẹ́lẹ̀ gúrúùpù tọmọ òwò ọmọ òkú tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ ọmọ Ṣàngó ọba jẹ́ ọmọ tó bí ní Ṣàngó kò ní ṣàdúrà fún kò ní gbìjà Ọbásanjọ́ tó bá jẹ́ òun náà bí ní Ṣàngó yẹn àbíṣe gbogbo sáàdì ìfọ̀ yẹn táwọn kò náà bí ní sáàdì ìfọ̀ yẹn tọ́jú mọ̀ yìí pé Ọbásanjọ́ ní pé pàtì sí gbogbo àdúgbò yẹn ọ̀tẹ̀ lo káfíńyẹ́ lo 16 years ní gọ́ọ̀mẹ̀ntì kò dẹ̀ ní kankan ṣe sí àdúgbò yẹn. Ọbásanjọ́ wá láyé ológun ọwọ́ láyé jìbìlá wá gbogbo ẹ̀ ṣé olóyè Sunday Igboho sọ́parọ́ mọ́ ni. sọ́parọ́ mọ́ ni. ọ̀parọ́. ó kí ló bá pé Ọbásanjọ́ bá ti rẹ̀ wá ṣáì sí gbogbo ìlú òkú oògùn ṣe tó ti jáde gangan tó ti jẹ́ ògùn sípò yẹn tó ti ṣe. ìlú mi. sípò yẹn tó ti ṣe. ibi tó ti jáde gangan tó dé ògùn ṣe tó ti jáde sípò yẹn tó ti ṣe ẹwú gbogbo ẹ̀ka tó ti yára àga ọ̀tá ẹwú tó ti yára àga ẹni bá lọ sẹ́ńgbọ̀ ẹ̀ka yín olóńgbùkú wèrè tó sọ̀rọ̀ yìí ìran rẹ̀ lè mọ̀ra káyà kẹ̀kẹ́ ìran rẹ̀ lè mọ̀ra káyà kẹ̀kẹ́ ọmọ òfò tó sọ̀rọ̀ yẹn tó kò lè mọ iye kan tí irú àwa yẹn pariwo nígbà tí bàbá rẹ̀ ra mọ́tò tó gbé sójú ọ̀nà yìí fẹ́ẹ́ fẹ́ bàbá rẹ̀ ra mọ́tò tó owó mọ́tò rẹ̀ ti yọ tó ti mọ́tò bàbá ẹ̀ sùn ta wọ́n bí 1 week tí wọ́n tí òróró lọ tó ṣe bí tọ́ bá bàjẹ́ sí lórí pé àtàrí tó náà ẹ̀dá olóògùn kò ní jáde láti mọ̀ sọ̀rọ̀ èpò lọ́ máa pa gbogbo wọn èpò lọ́ máa pa tó bá bí òun dáa kò ní ìdí kọ́ wà lórí sókè ìjà kọ́ máa pariwo èpò wọ́n sì ta gbangba fọ́ sọ tó wà fún wa pé ìwọ nìyí tó gbó lórí ìsàkóso kọ́ wá òbẹ́yẹ ọba gbéyàn ṣù àbò ní jẹ́sì. ẹ ṣe jàre kò mọ kò mọ rárá ó kàn lanu atẹ́gùn jáde ni ọmọ òfò pé náà dẹ̀ ló máa pa. Ẹ ṣe brọ́dà mi ẹ ṣe gan ẹ ṣe thank you so much ẹ ṣe. So Ìbà Gani Adams tí wọ́n sọ pé Ìbà Gani Adams ó bẹ́tà ju ṣe Sunday Igboho lọ kí ni kókó láti gbà sí Ìbà Gani Adams tí wọ́n ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ni kókó tí Ìbà Gani Adams ok àti ẹ̀gbọ́n pé Ọlọ́run fi kú bo bàbá wa Abíọ́lá láṣìírí tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tí bàbá Abíọ́lá dẹ̀dẹ̀kẹ̀lé lè kó sóògùn kò sí pé àwọn Fúlàní tó bá tiẹ̀ ń dáyàn láàmú kò pọ̀ tó yìí láti ìgbà tí Ọlọ́run tó máa mú Ìbà Gani Adams náà ló sọ pé káwọn Fúlàní kọ́ máa dà wá láàmú torí ká náà Fúlàní ò dà wá láàmú gbogbo ẹ̀ ń lọ ni ànímọ̀ yìí pé lógun ojo ni Ìbà Gani Adams ànímọ̀ pé lógun ojo ni a ṣe máa gbé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wọ́n á ṣe máa gbé lórí náà káàkiri náà ni tẹ́pà máa bìlíf pé lógun ojo ànímọ̀ àti táwọn fúnra wọn tiẹ̀ ti sọ fún wa náà pé ààrẹ mọ́dánà ààrẹ làwọn jẹ́ àwọn òde fẹ́ mọ́dánà ààrẹ tẹ́ ẹ̀ bá lè ṣe wùwà nǹkan fi ń joyè àwòdì tẹ́lẹ̀ gbẹ́dì yẹn tẹ́ ẹ̀ bá lè wùwà oyè kan fún yín ẹ gbé sílẹ̀ àìmọye alágbára nílẹ̀ Yorùbá ẹ gbé sílẹ̀ bàbá máa wí ká wí ẹ̀yin mọ́dánà ààrẹ lẹ́yìn jẹ́ tẹ́yìn bá máa jagun pé Yorùbá máa fi tí Yorùbá bá máa jagun ọjọ́ kan wọ́n á fi 20 years ìpìlẹ̀ ogun nígbà tẹ́ bá fi 20 years ìpìlẹ̀ wèrè ìgbà wo lẹ wá fẹ́ já ẹ tún sọ pé tí Yorùbá máa ja pé tẹ́yìn bá máa jagun ọmọ ogun 1 billion wájú 1 trillion lẹ́yìn 1000 lẹ́gbẹ̀ẹ́ mílíọ̀n ní ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì 1000 ẹ̀yàn wà láàrin wọ́n ti bá yín jagun yín tàn kò sí kókó wọ́n ti bá yín jagun yín tàn lógun ojo story náà ni àfi kẹ́ máa sọ story ẹ máa gbọ́dọ̀ gan nínú history ní school o mo rò bẹ́ẹ̀ ṣe literature ní school ẹ máa gbọ́dọ̀ gan ẹ mọ story sọ gan ẹ̀yin alert lẹ máa fún wa
èyí náà máa sọ láti fún wa pé ní Katsina àwọn olùkọ́ráwá ṣe olùkọ́ráwá làwọn tó ṣe ẹ̀tún jáde nísìnyí táwọn yẹn lè ju Boko Haram lọ torí àwọn kan tó ti jáde àwọn yẹn lè ju ọ̀nà àwọn yẹn bá di ju Boko Haram lọ olùkọ́ráwá àbí olùkọ́ráwá èyí tó bá wù ní méjèèjì ṣá ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ ká mọ̀ pé àwọn olùkọ́ráwá ti jáde ní Katsina àwọn Boko Haram ti wà ní Maiduguri àwọn kinní kan ti wà ní kíkọ story lè máa sọ fún wa ní online ṣé yẹn ṣé lógun ṣé jagunjagun tó fi yín jẹ nìyẹn ni torí gbogbo Yorùbá kọ́ ló fi yín jẹ bàbá tó fi yín jẹ ti kú kọ́ lọ́wọ́ tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ kó pàṣìṣe wọn rẹ̀ lógun ojú Ìbàdàn lọ fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn lórí kí ṣe ó gbólẹ̀ Yorùbá twist yí mọ́ wa lọ́wọ́ ni kí ṣe tó gbólẹ̀ Yorùbá lọ fi yín jẹ story lè máa sọ fún wa kò sí kókó ẹ̀yin lè kọ ẹ̀yin nìkan náà ní ẹ máa sọ story àfi kẹ́ máa lọ bọ̀ Ọ̀ṣun kẹ́ máa lọ bọ̀ ya ohun tó ní kòkó bó yín bọ̀ kò bọ̀ Ọ̀ṣun lẹ́ lọ́ bọ̀ ya lẹ́ lọ́ bọ̀ nígbà ayé Buhari 29,000 ọmọ Yorùbá ló kú tí àwọn Fúlàní tó pa lógojo rí nǹkan kan ṣe sí tó lórí burúkú ọmọ òfò yẹn wá sọ pé lógojo ó bẹ́ẹ̀ ká ṣe Sunday Igboho kò ní dáfẹ́nu tó fi sọ̀rọ̀ yẹn ọmọ òṣì ọmọ òfò ihun tí mo sọ fún calculation tí mo ṣí fún yìí níṣẹ́ ní ẹ̀kọ́ pé àwọn politician tó bá wọn ìṣẹ̀lẹ̀ ọkọ̀ máa lọ sọ̀kò pa wọ́n kó mọ̀ ìpa politician wọ́n ti jẹ ayé àwọn ọmọ ayé wọ́n ti jẹ ayé àwọn ọmọ ayé Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ wọ́n ti gba ògo ẹ̀ wọ́n ti gbà fáwọn ọmọ wọn àwọn kan ti ń jẹ ògo ẹ̀ ọmọ òṣì tó ń sọ̀rọ̀ yìí Nípa Gani Adams story lẹ́wọ̀n máa sọ fún wa story gbédi ṣe kọ́kọ́ jagunjagun táwọn ò ta ṣe mọ́ ara ta ṣe Sunday Igboho ni wọ́n wá pè wọ́n nígbà tí àwọn Fúlàní tó ń dá wọn láàmú ní gọ̀gàn wọ́n wá pè ṣe Sunday Igboho ni nígbà tó dẹ̀ wò pé nǹkan tó gbé mi náà jáde nìyẹn ara ta mí ni ṣé mi ló ń pa mí ni wàláhì òun ni mo ń sọ yìí tí n bá ṣiṣẹ́ máa jẹun ìjọba ìlú yìí God bless Republic of Ireland God bless Republic of Ireland lẹ́ẹ̀kan sí God bless Republic of Ireland tí mi ò bá ṣiṣẹ́ máa jẹun wá fún mi nílé lórí bẹ́ẹ̀ ni wọ́n á sanwó lé mi tí n bá ṣiṣẹ́ ká ní mi ò ṣiṣẹ́ ni wọ́n á sanwó lé mi wọ́n á fún mi lówó oúnjẹ treatment ọ̀fẹ́ ni máa gbà Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ bí mo ṣe wà yìí tí mo ṣiṣẹ́ mo tún ṣì ní medical card kí ó ká tiẹ̀ ṣe payẹ́ sí ká gba story nìyẹn ó máa tọ́jú wa ẹ̀yin olórí burúkú ẹ̀yin politician ẹ̀yin àṣìírí ẹ̀yin ní òfò yìí Ọlọ́run ọba o tí wọ́n sọ pé Ìbà Gani Adams ó bẹ́ ta ṣe Sunday Igboho Ìbà Gani Adams Ọ̀yá ló ń bọ̀ Ọ̀ṣun ló ń bọ̀ Ṣàngó ló ń bọ̀ ohun tó ní kókó bọ̀ wọ́n bọ̀ wọn ò bọ̀ ara ọ̀tá wọn ṣé bára ká ṣe Sunday Igboho ni ló fi wò pé no ẹ má fìyà jẹ ọ̀rọ̀ mi ẹ má pa àwọn ọ̀rọ̀ mi bára ṣe ń tèmi yìí náà kí ṣe pé mi ń pa mí ń bì báyìí níjọ́ kan máa lọ fi kíchìn mi wọ̀nyí ẹ rí freezer lálá mẹ́ta ni mo ní freezer lálá mẹ́ta fíríjì kan tí ó gbẹ tó fẹ́ lọ báyà freezer tó máa ń gùn yẹn ni oúnjẹ kún bẹ́ẹ̀ ni oúnjẹ ó kún bẹ́ẹ̀ ni àwọn tí ò ní kọ́lọ́hún pèsè fún wọn kọ́ rí jẹ kọ́ rí mu ó ta mí lára ni nígbà lẹ́sẹ̀ máa fi yà jẹ́rán mi tàdé mọ́ nǹkan ta ní Nàìjíríà ebi kọ́ ló ń pa mí aṣọ kọ́ ni mi ìríwọ̀ góòdì kọ́ ni mi ìríwọ̀ bàtà àsìkò kọ́ ni mi ìríwọ̀ no alihamdulilayi mo Ọlọ́run Ìbà Gani Adams Ìbà Gani Adams ara ò tiẹ̀ tán wọ́n rárá àfi pátí ni kọ́ máa rí wọn káàkiri tí wọ́n máa ṣe MC káàkiri MC lọ́wọ́ máa ṣe káàkiri ní pátí nítorí kò bò wọ́n bọ̀ kò bọ̀ wọ́n á máa paramboléètì kiri wọ́n á máa lọ wọ́n á máa bọ̀ bí ìlẹ̀kẹ̀dì wọ́n á máa wọ aṣọ funfun kiri bí áńgẹ́lì tó mì sí flight ń tarí wọn sí nìyẹn wọ́n mú òfò ọmọ òṣì ọmọ àdánù yìí ó wá ń sọ wípé Ìbà Gani Adams ó bẹ́tà ṣe Sunday Igboho kò ní dáa fún ẹ kó sì sọ́run járe lórí burúkú ọmọ òfò ẹ wo Ìbà Gani Adams anyway Akèrègbè ló máa sọ bí tá máa júwe tá máa sọ òun mọ́ ẹ̀yin fún ara yín ti jẹ́ ká mọ̀ wípé báwo ló ṣe máa ń pòwe yìí lè fẹ́ pòwe yìí ṣá o wọ́n ní ní ìmọ̀wé pa ẹ̀yin fún ara yín ti jẹ́ ká mọ̀ ibi tí ó sápá mi lórí ẹ̀yin fún ara yín ti jẹ́ ká mọ̀ orí èèyàn tẹ̀ ń ṣe ṣá jẹ́ ká mọ̀ orí èèyàn tá à ṣe pé lógun ojo ní kì í ṣe jagunjagun janujanu ni yín ẹnu lẹ́ ń jà jagunjagun kọ́ ni yín jagunjagun yàtọ̀ sí janujanu ní Ìbà Gani Adams ẹ lọ jókòó jẹ́jàre ẹ gbá bí epo ẹ ṣàn bí ọ̀rá ẹ gbọ́ ọmọkùnrin bí àgbàdo ìran Yorùbá ń kú ẹ dẹ̀ jókòó síbẹ̀ yẹn ẹ ń retí owó tó máa fún yín ṣé Sunday Igboho kò ní dá fún ọ̀bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yóò rẹ̀ ní ṣoríire wọ́n kọ̀m̀pìà ṣe Sunday Igboho sí Ìbà Gani Adams ṣé Sunday Igboho gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì kan tó lọ sí gọ̀ngàn
kó tó lọ bá àwọn Sálíù àbí kí lórúkọ bàbá òṣì yẹn ọ̀gá wọn Fúlàní nílùú Ìgbọ̀ngàn. ṣé Sunday Igboho gbowó lọ́wọ́ Nigeria government kó tó lọ síbẹ̀ tẹ́ pé Ìbà Gani Adams wọ́n rí tọ́mọ Yorùbá ń kú báyìí wọ́n dẹ̀ sọ pé kí Nigeria government kó gbowó lọ́wọ́ àwọn kó fáwọn olówó káwọn tó lọ gbèjà àwọn ọmọ Yorùbá tó ń kú. nígbà kan lọ́wọ́ kọ́ pa irọ́ ọlọ́wọ́ ọba nígbà kan lọ́wọ́ kọ́ parọ́ kí kábíyèsí kì í ṣọ̀ní ọ̀fìfẹ́ ọba Ifẹ̀ ọba Ìbàdàn yìí kóòdì tí mo tiẹ̀ ní kò tiẹ̀ jẹ́ kí ọba tó kú ní ọba Ìbàdàn yìí tó kù yìí nígbà kan lọ́kọ́ ń parọ́ wípé wọn ò jẹ́ kí brọ́dà mi Ṣakiru ẹ rán mi létí orí ọ̀tá mi jẹ́ ìjà rẹ̀ ọba tó kú nìbàdàn yìí nígbà kan lọ́kọ́ ń parọ́ pé wọn ò ṣígun fáwọn títí táwọn náà bílí fóòtọ́ ní nǹkan tó ń sọ àwọn fẹ́ lọ jà wọn ò ṣígun fáwọn ni nígbà tí kábíyèsí kú tán wọ́n ní àwọn fẹ́ káwọn politician ṣígun fáwọn ni àwọn fẹ́ kọ́ àwọn politician tó jẹ́ pé 80% wọn ní Aso Rock yẹn wọ́n support àwọn Boko Haram yẹn àwọn gan ló ń kòbọ̀ fún wọn bẹ́ẹ̀ ni àwọn gan ló ń kòbọ̀ fún wọn tó jẹ́ pé wọ́n ní shares tó ń gbà bẹ́ẹ̀ àwọn ló ń kòbọ̀ fún wọn tí wọ́n tó ń gba ransom láwọ́ àwọn èèyàn business ní fún wọn lucrative business wọ́n á ní káwọn politician kọ́ máa ṣígun fún yín Aláàfin ẹ ṣé jàre ẹ ṣé mo dúpẹ́ brọ́dà mi ẹ ní dánìkan ṣe ilé ayé yín aláàánú ni wọ́n yín tẹ bá ń pèèyàn gan báyìí gba èèyàn ló máa jẹ yín lágbára Ọlọ́run inshallah bí kudratullah ẹ ṣé brọ́dà mi Aláàfin tó sọ pé Aláàfin ò ṣígun fáwọn títí tálàfin fi kú Aláàfin kú tán wọ́n ní àwọn politician ò ṣígun fáwọn politician ṣígun fún yín bá lucrative business lọ ń ṣe àwọn politician pẹ̀lú àwọn kinní ṣé bí ohun tó fà á nìyẹn olórí burúkú ni wọ́n olórí burúkú lórúkọ mi ò plan láti ṣe program lẹ́ni honestly mi ò plan ẹ̀ torí mo ní code bá lucrative business ní fún wọn wọ́n wá fún yín pé kí kẹlọ pa àwọn tó jẹ́ pé business partner ni wọ́n àwọn olùkọ́rawá àwọn bandits àwọn Boko Haram wọ́n á fún yín wọ́n á ní kẹlọ ṣígun fún wọn kẹlọ pa wọn ṣé bí ihun tí wọ́n ṣe pa kinní nìyẹn Tolúlọpẹ́ Arótilé tán ọ̀dà àwọn ọmọ kékeré the first Yoruba combat pilot in Nigeria ọmọ kékeré ni Tolúlọpẹ́ Arótilé kọ́lọ́hún fọ̀rùn kẹ́kọ̀ọ́ tẹ sáfẹ́fẹ́ rẹ̀ púpà ṣiṣẹ́ rẹ̀ ọmọ kékeré tó gbárí ni tọ́ni kọ́ ọmọ yẹn kó lọ pa àwọn Boko Haram ní inú igbó tọ́mọ yẹn tó fi wọn bíi tó ń fi fleet ni ọmọ yẹn fi wọn bíi tó ń fi fleet ni ara ta àwọn Boko Haram ṣó máa ṣe àwọn politician wa náà ni ara ta wọ́n padà lọ pa ọmọ yẹn ni ọmọ kékeré ni wọ́n padà lọ pa torí pé ó ti jẹ́ ọmọ Yorùbá àwọn kọ́nà ẹ̀ṣẹ̀ tọmọ yẹn ṣẹ̀wọ̀n ní pé torí pé ó ti jẹ́ ọmọ Yorùbá wọ́n pa ni ẹ̀ẹ̀kejì torí wípé ó lọ pa àwọn Boko Haram yẹn wọ́n dẹ̀ ránṣẹ́ ní ọmọ pọ́n yẹn ó máa ṣiṣẹ́ bó ṣe rán wọ́n pa ni dèníyàn wá ń parọ́ wípé ó rọ́ ọmọ skul ẹ̀ kan òun wá kí ọmọ skul ẹ̀ kan òun fẹsẹ̀ rìn ọmọ skul yẹn ń drive wá kí ọmọ skul ẹ̀ kan ọmọ skul yẹn wá sọ pé kóun rí verse ẹ̀yìn bó kàn ṣe lọ fi mọ́tò gbà nìyẹn irọ́ ló pa o wọ́n pa ọmọ yẹn ni o àwọn Fúlàní àwọn olórí burúkú yìí àwọn ọmọ àlè yìí àwọn ọmọ abámàlùsùn àwọn ọmọ àfìtàn forí yìí àwọn ọmọ tó lóríkì àwọn ọmọ tó níran yìí àwọn tó lọ́hún ti gégùn fún yìí àwọn olórí burúkú máa ṣàǹfààní yìí àwọn alárìn kiri yìí àwọn ni o wọ́n ti ń pa àwọn ọmọ ológo àtipẹ́ o wọ́n ti ń pa àwọn ọmọ ológo àtipẹ́ àwọn ọlọ́pàá ọmọ Tolúlọpẹ́ Arótilé yẹn ọmọ kékeré the first Yorùbá combat pilot in Nigeria ọmọ kékeré ni mi ò rò bọ́mọ yẹn tí wọ́n 30 years wọ́n pa ni àwọn olórí burúkú àwọn ẹni ìyá ẹ wá sọ pé ká máa bá àwọn ẹranko àwọn ẹranko bí ọ̀bọ ká máa bá wọn gbé onídàáfẹ́yìn politician Nàìjíríà yìí ẹ̀ ní ṣoríire ní olórí burúkú ọmọ àlè ọmọ òfò yìí. so Ìbà Gani Adams mo mọ̀ pé ìkọlẹ̀ ẹran ọmọdé yìí ná ilé yìí òun kàn wọn attention lòun kàn fẹ́ ọmọ òfò ṣùgbọ́n yìí náà Ìbà Gani Adams ẹjọ́ nítorí Ọlọ́run Akèrègbè ló máa sọ bí ta máa jú òun sí o nítorí kòkòbò yìí pọ̀ wọn ò bọ́ ẹjẹ́ dìde ẹgbẹ́ra tẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àìmọye alágbára nílẹ̀ Yorùbá ẹgbẹ́ fẹ́ lómi jàre ẹgbẹ́ fẹ́ lómi tẹkàn jókòó síbẹ̀ yẹn tẹ́ ń paraboléètì kiri lójú kan pàtí náà la máa rí yín sí bàbá bá ń gbọ̀pá ẹ máa gbọ̀pá kiri
ẹ máa lọ ẹ máa bọ̀ bí ilẹ̀kẹ̀ ìdí, ẹ máa gbaṣọ funfun kiri bí áńgẹ́lì tó ní sí fúláìtì. Ẹ wo ẹ lọ ṣọ́ra yín bá Gani Adams o. Ẹ bọ́ sẹ́gbẹ́ kan jàre. Ẹ bọ́ sẹ́gbẹ́ kan jàre. Bàbá Ọbásanjọ́, bàbá Ìyábọ̀, bàbá Gbénga, bàbá Ọbásanjọ́, ẹ jẹ́ kí n tẹ̀. Ìyá ọ̀bọ, gbogbo fámílì ọ̀bọ, bàbá ọ̀bọ, ìyá ọ̀bọ, gbogbo fámílì ọ̀bọ. Bàbá Ọbásanjọ́, Ọlọ́run ọba o. Bàbá Ọbásanjọ́, ẹ̀ dá o. Wàláhì ẹ̀ dá. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Ẹ ń ṣèyàn gidi. Ẹ̀yin sọ yí pé ọ̀bọ yìí ń disturb ojú mi, ó dẹ̀ dá bẹ́ẹ̀, kó máa disturb ọ̀bọ lẹ fẹ́ máa wò báyìí. Bàbá Ọbásanjọ́, ẹ̀yin sọ yí pé your Nigerianness is better than your Yorubaness. Bàbá Ọbásanjọ́, kò tọ́ sí yín lẹ́nu. Ọ̀bọ ní kẹ́ máa wò, ẹ ṣáà máa wò mí, ọ̀bọ ní kẹ́ máa wò. Ẹni tí mò ń bá sọ̀rọ̀ ni, ọ̀bọ yìí mò ń bá sọ̀rọ̀. Ẹ̀yin sọ yí pé your Nigerianness is greater than your Yorubaness. Bàbá Ọbásanjọ́, ẹ máa sọ bẹ́ẹ̀ náà. Ẹ máa sọ bẹ́ẹ̀, kò yẹ kẹ́ máa sọ bẹ́ẹ̀. Torí wípé nígbà tí yẹ pé gbogbo nǹkan lẹ Yorùbá wa, ẹ nífẹ̀ẹ́ Yorùbá bàbá Ọbásanjọ́. Ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, ìkà ni yín. Àwọn èèyàn dẹ̀ ń sọ bẹ́ẹ̀ náà, wọ́n sọ pé ẹ ń ṣe ọmọ Yorùbá ṣùgbọ́n ọmọ Yorùbá ni yín. Ẹ kàn ń hùwà bíi, ẹ má bínú ojú ẹnu mi lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ ní ká má sọ òun, a máa sọ ni. Ẹ ń ṣe ọmọ Yorùbá, ẹ ń ṣe Ìgbò, ọmọ Yorùbá ni yín. Ṣùgbọ́n nígbà míì náà wà, èèyàn oníṣọmọ àlè, ṣùgbọ́n wọ́n máa hùwà bí ọmọ àlè. Ẹ má bínú sà, kò gbà mí lẹ́nu o. Mo mọ̀ pé ojú ẹnu mi lọ o. Ṣùgbọ́n sísọ lọ̀rọ̀, Ọlọ́run fún wa lẹ́nu ká máa fi sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n èyí tí máa sọ tó máa pa mí, Ọlọ́run ò ní jẹ́ kí n sọ lágbára Ọlọ́run. Inshallah bí kúdúrà tó lè láì. Kò ní pa mí. A máa sọ náà ni. Any your Nigerianness is greater than your Yorubaness. Bàbá Ọbásanjọ́, nígbà tẹ́ mú gbogbo nǹkan onílẹ̀ Yorùbá wa. Ṣé ẹ rí mi ṣá? Àwọn ọ̀bọ, ìyá ọ̀bọ, gbogbo fámílì ọ̀bọ. Nígbà tó jẹ́ wípé gbogbo resources wa nílẹ̀ Yorùbá, gbogbo nǹkan ta ní pátápátá òun lẹ ti gbé fún Nàìjíríà, àbí bẹ́ẹ̀ kọ́? Airport wa ẹ change orúkọ ẹ̀ sí orúkọ Fúlàní, àbí? Operation Feed the Nation, ẹ̀yin fúnra ara yín ẹgbàá ẹ̀sán di Ọbásanjọ́ farm. The richest man in Ogun State. Bàbá Ọbásanjọ́ ni the richest man in Ogun State. Bàbá Ọbásanjọ́, ibo lẹ ti rí gbogbo owó yìí? Bàbá Ọbásanjọ́, iye tẹ worth ní Ogun State is $18 billion. Bàbá Ìyábọ̀, $18 billion ni Bàbá Ọbásanjọ́, the richest man in Ogun State. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, ètò ojú wọn dàbí ojú bòròró yẹn. Àwọn ni number 2 ní Ogun State. Àwọn wọ̀ sí $350 million. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún. Bàbá Ọbásanjọ́, ibo lẹ fẹ́ gbówó yìí lọ? Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ dàgbà, kẹ́ ẹ darúgbó. Tẹ́ ẹ bá kú, ẹ lè gbé e lọ́wọ́ náwó lọ́rùn. Àwọn ni bàbá Ìyábọ̀. Ètò ojú yìí dàbí ojú ọ̀bọ ọ̀dọ̀ rẹ̀ yẹn. Bí ojú nàkí yẹn, bàbá Ọbásanjọ́. Ìkà ni yín. Ìkà ni yín. Ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Kí ló dé? Kí la ṣe fún yín, bàbá Ọbásanjọ́? Kí ló dé? Kí la ṣe fún yín? Ìkà ni yín. Awólọ́wọ̀ yín lẹ dìná yẹn lẹ jẹ́ kó dé bẹ́ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Tinubu òun náà ní ti ṣe ẹ̀ lọ́wọ́, ẹ tún bínú Tinubu náà. Ẹ má bínú. Ẹ tún bínú Tinubu náà. Ẹ bínú Tinubu. Ìkà ni yín, bàbá Ọbásanjọ́. Ìkà ni yín. Àgbà kàntọ́yàn ni yín, àgbàyà ni yín, àgbà rádaràda ni yín. Àgbà òfò ni yín. Babangida àti Abdulsalam àti ẹ̀yin bàbá Ọbásanjọ́ kò ṣe yín. Tábíọ́lá ò fi débẹ̀. Bàbá Ọbásanjọ́, ìkà ni yín o. Ìkà ni yín, bàbá Ọbásanjọ́. Ẹ jẹ́ àlọ́, ẹ tú wa sílẹ̀, jẹ́ ká máa lọ. Your Nigerianness is greater than your Yorubaness. Ẹ máa sọ bẹ́ẹ̀, kò tọ́ sí yín lẹ́nu. Ẹ̀rù dẹ̀ ń bà yín ni. Bàbá Ọbásanjọ́. Ẹ̀rù ń bà yín, ẹ ti mọ̀ yín pé a dẹ̀ máa gbà wàláì. Tẹ́ ẹ bá ní ká má gba Yorùbá nation lójú ayé yín, mi ò rò kúrò yìí o, àádẹ́ gbà lẹ́yìn yín wàláì. Ẹ wà láyé báyìí bí aláìsí ni. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Tẹ́ ẹ bá ní ká má gba Yorùbá nation lójú yín,
àgbà lẹ́yìn yín bàbá Ọbásanjọ́ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ àgbà lẹ́yìn yín mi ò rò kúrò yìí o ṣùgbọ́n ẹ pẹ́ láyé ojú yín máa rí bí ni bẹ́ẹ̀ ni ẹ ní owó lọ́wọ́ ẹ ní nísinmi ni Ọlọ́run ẹ jẹun báyìí kò ní digest nínú yín ẹ nílò ìjókòó ẹ nílò ìdìde tẹ bá ní kẹ má gba Yorùbá nation yìí èmi ò rò kúrò yìí mi ò ní kẹ kú o ṣùgbọ́n gbogbo ohun tó máa ṣẹlẹ̀ nìyẹn ojú yín máa rí bí ni tẹ bá sọ ká má gba Yorùbá torí kà ní yín ẹ ní owó ọ̀hún kò yọ lára yín ìṣẹ̀lẹ̀ dàbí ohun tó wà wájú mi yìí bẹ́ẹ̀ ni àwọn fámìlì Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ìkà ní bàbá Ọbásanjọ́ ìkà ní yín ìkà àgbàyà ní àgbà kàńtọ́yàn àgbà òfò àgbà rádaràda àgbà tí ò tó lé ẹ yà kà ṣé ní bàbá Ọbásanjọ́ yìí o ẹ jẹ́ sọ sórí bàbá Ọbásanjọ́ yìí fún yín ẹ jẹ́ ọ̀rá gbé ọ̀bọ yìí sẹ́gbẹ̀ẹ́ kan náà kẹ́lẹ́ máa rójú mi bàbá Ọbásanjọ́ yìí ọ̀bọ ẹ gbọ́dọ̀ rójú ọ̀bọ náà ẹ gbọ́dọ̀ rojú ọ̀bẹ ẹ jẹ́ kí n kàn gbé kúrò ẹ jẹ́ kí n kàn gbé sẹ́gbẹ̀ẹ́ kan ni èmi àtọ̀bọ lájọ ṣe prógráàmù lénìí àjọ ṣe prógráàmù lénìí bàbá Ọbásanjọ́ yìí ọ̀rẹ́ bàbá mi ni o bàbá tó bí mi lọ́mọ ọ̀rẹ́ bàbá mi ni bẹ́ẹ̀ ni ọmọ Òwu ni bàbá mi sójà dẹ̀ ni bàbá tèmi náà ìlà tó wà lójú bàbá Ọbásanjọ́ ló wà lójú bàbá mi even fọ́tò tí bàbá Ọbásanjọ́ àti bàbá mi tọ́jọ́ yà nígbà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti pẹ́ ọkọ tó bí mi ni o ọkọ tó bí mi ni o ọkọ tó bí mi ni o bàbá mi àti bàbá Ọbásanjọ́ wọ́n jọ lọ ja ogun Biafra ni bàbá tèmi náà wà lára àwọn tó lọ ja ogun Biafra ìgbà yẹn ìbọn ti ẹ̀ bà wọ́n ó bà wọ́n níbi apá báyìí nígbà tó dé tó jẹ́ pé ẹ̀yìn tó dé lọ́wọ́ bí àwa o tí ìdáyé gbà tó lọ ja ogun Biafra o ẹ̀yìn tó dé lọ́wọ́ bí àwa so bọ̀tì apá àbọ̀ yẹn ṣì wà ń bẹ̀ tó jì kò tó wọnú gan-an tẹ́ pé tó bá bọ́ aṣọ tó bá wọ singlet máa ń béèrè máa ń fọwọ́ tẹ̀ ọmọ ọmọdé máa ń fọwọ́ tẹ̀ pé ṣóṣì ń dùn wọ́n wá ní kò dùn àwọn ọmọ kankan so ìgbà tí bàbá mi ṣàdé ìgbà kí wọ́n ti bí àwọn ẹ̀gbọ́n mi nǹkan tó lọ ja ogun Biafra yẹn so ìgbà tó wá dé lọ́yẹ̀ ṣe wá bí àwa lọ́ bí mi lọ́dọ̀ àwọn àbúrò mi lọ́ṣàbí so Èkó là ń gbé nígbà yẹn but ọ̀rẹ́ làwọn tí bàbá Ọbásanjọ́ bàbá ọ̀bọ yìí tí bàbá mi náà bá wà láyé bàbá mi náà engagement láwọn tí bàbá Ọbásanjọ́ last year ló pé 40 years tí bàbá mi kú last year August last year ló pé 40 years tó kú so ìgbà tó wá dé láti bẹ̀ ogun Biafra yẹn wọ́n ṣàwà bí àwa Èkó là ń gbé gbà yẹn so ìgbà tí kò pẹ́ tán wọ́n ṣàbí mi wọ́n bá àwọn àbúrò mi ṣá bó ṣe transfer wọn kó ní Èkó nìyẹn ibi tán wá transfer wọn lọ torí bàbá mi jẹ́ nǹkan tó jẹ́ pé he was a very nice man but ó strict o kò tolerate nonsense o kò ń gba bribe o ó strict gan o but ó nice ó strict gan even débi pé àwọn ọ̀rẹ́ ẹ̀ gan tó bá wálé ńgbà yẹn a ní ọmọ bàbá sójà ọmọ bàbá Túndé arówó má gbé ẹlòmíì lè ní ọmọ bàbá Jẹ̀lílì arówó má gbé tọrọ ń jẹ́ Jẹ̀lílì wọ́n tún jẹ́ Túndé a ní ọmọ bàbá Túndé arówó má gbé even bàbá mi ti kú gan pàápàá wọ́n ti kú torí mo ẹ̀ṣẹ̀ wọ́n secondary school ni wọ́n kú wọ́n ti kú gan kí n tó mọ̀ pé arówó má gbé yẹn kì í ṣe orúkọ wọn wípé nickname tó ń fún wọn ni because èèyàn tó jẹ́ pé kò ń gba bribe kò corrupt ẹ̀ẹ́dẹ̀ lè wà lẹ́gbẹ̀ẹ́ kẹ́ gba bribe no kò ń gba bribe tó lè lọ ṣe fún ní Túndé arówó má gbé àwọn ọ̀rẹ́ wọn tó bá wálé a máa fọ́ gbé alẹ́ káwọn bá Túndé arówó má gbé ọmọ Túndé arówó má gbé ọmọ Jẹ̀lílì arówó má gbé so bí wọ́n ṣe transfer wọn lọ sí kólẹ́kọ̀ọ́ nìyẹn ṣá wọ́n ṣá transfer wọn lọ ibi tó transfer wọn lọ ṣé mo ó yẹ ṣe wá yé mi ipò pẹ́ tó transfer wọn débi tó transfer wọn lọ báyìí ó ṣe kú nìyẹn dé níbi mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí a lè sọ pé nǹkan báyìí ló pa bàbá mi o àmọ́ pé màmí ti ẹ̀ try ti pé ẹni yóò sí kí ló pa àmọ́ bóyá in fact ó yẹ ṣe wá yé mi ni wípé ó lè jáwọn Fúlàní ló pa bàbá mi torí ibi tó gbé lọ kò ní gba bribe kò dẹ̀ ní jẹ́ kó o gba bribe ni ẹ lè fún ní bribe kó gbà kò fẹ́ nickname arówó má gbé ni arówó má gbé kó ṣe kó náwó rẹpẹtẹ ńgbà yẹn náà but kò ní gba bribe lọ́wọ́ yín ó yẹ ṣe wá yé mi ní ìsinmi pé bóyá àwọn Fúlàní bóyá àwọn lọ poison ẹ̀ bóyá àwọn lọ inject ẹ̀ bóyá àwọn lọ ṣe nǹkan báyìí fún
àìṣe wa mọ̀ pé àwọn Fúlàní yìí wọ́n ti ń pa àwọn ọmọ ológo wa tipẹ́ wọ́n ti ń pa àwọn ọmọ ológo tipẹ́ torí ńgbà yẹn náà mo ṣẹ̀ṣẹ̀ wọ secondary school ni aṣáàkàn gbọ́ pé wọ́n ní bàbá mi ti kú wọ́n dẹ̀ gbókùú ẹ̀ wálé àwọn uniform man ẹgbẹ́ ẹ̀ náà lọ gbé ẹ̀mọ̀ uniform man tó bá ti kú àwọn náà lọ máa sin àwọn lọ gbé òkú ẹ̀ wálé ìgbà yẹn àbúrò mi tẹ̀ sí ń sọ last week pé àbúrò mi tẹ̀ sí ń sọ ó ní nǹkan tóun kàn ti ẹ̀ rántí ni wípé òun rí wípé tó bá sọ́dọ̀ mi lẹ́ẹ̀kan àbúrò mi náà gbé lómi tó bá sọ́dọ̀ mi lẹ́ẹ̀kan máa sọ́dọ̀ pé òun sì rántí iye ìbọn iye ẹ̀mọ̀ òun náà sì kéré ńgbà yẹn náà pé òun sì rántí iye ọta àbọn tó yìn tó nígbà tó fẹ́ sin wọ́n wọ uniform àwọn ológun tó wọ uniform tó dúró tán àwọn lọ gbé wá àwọn lọ sin sí ìkan nínú ilé ẹ̀kan ní Olómọore lábẹ́òkúta ibẹ̀ lọ sin sí wọ́n yìnbọn sókè wọ́n ṣe gbogbo ceremony last respect tó máa ń fún wọn yẹn so wọ́n ṣàsìn níjọ́ yẹn ṣá so nítorí wọ́n fàyọ ní pé bàbá Ọbásanjọ́ ìyọ̀rẹ́ bàbá mi ni ṣùgbọ́n bàbá tèmi èèyàn dáadáa ni bàbá tèmi ìlà ẹ̀kẹ́ bàbá tèmi náà bàbá tèmi dúró tán ni bàbá Ọbásanjọ́ lè ti gbàgbé nǹkan tí mò ń sọ yìí o wọ́n lè ti gbàgbé bàbá tèmi dúró tán ni ìlà ẹ̀kẹ́ báyìí tẹ́ ẹ bá rí tọ́mọbìnrin kan bá rí ó ga tó bá wọ uniform aṣọ ogun ẹ̀tàn báyìí tó dé fìlà èsì tán báyìí wàláì á máa mú ọmọbìnrin ni tọ́mọbìnrin kan bá rí á máa wò pé tẹ́lẹ̀ yóò bá jọ kọ mi ajá lè mi ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ pé ẹ̀ṣẹ̀ tó kúndùn obìnrin kò láìkí obìnrin very handsome man ìlà ẹ̀kẹ́ báyìí ìlà yẹn tún wá fìtẹ̀ pa ó dàbí pọ́n bímọ ni kò jọ ìlà ẹ̀kẹ́ bàbá Ọbásanjọ́ tó dàbí ìgbà tí wọ́n bá láyọ̀nù jà tí láyọ̀nù tó wá mú ìkànnà tó fi kọlà sí wọn lẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ìlà ẹ̀kẹ́ bàbá Ọbásanjọ́ ṣe rí nígbà tó bá láyọ̀nù jà tí láyọ̀nù wá mú ìkànnà tó bínú tó fi kọlà sí wọn lẹ́ẹ̀kẹ́ ìlà yẹn ò fìtì wọn ìlà ẹ̀kẹ́ bàbá tèmi tẹ́ bá rí lẹ́gbẹ̀ẹ́ bàbá mi gan apá nígbà yẹn ni wọ́n ti jẹ́yàn náà lọ títí nígbà yẹn ẹ mọ̀ ní 19 ọ̀hún tí ì bá wa ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà bàbá Ọbásanjọ́ gan wọ́n ti ń jẹ owó náà bọ̀ tí ń ṣe kọ́ tí ọ̀hún tí ì bá wà at least èmi náà ń ṣe ọmọ kékeré mo ti lé 50 bí mo ṣe wà yìí so ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí yẹn bàbá burúkú àbó òṣì bàbá tó yẹ ká máa pọ́nlé yẹn tó yẹ ká máa pọ́nlé ṣùgbọ́n ẹ wo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ wò ó ṣe rí tó bá sọ pé ọmọlúàbí wọ́n fọmọlúàbí kó wa lómi ọbẹ̀ jẹ ni o kò sọmọlúàbí mọ́ o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tó bá rí wa bá ṣe pé ọmọlúàbí ni wàláì wọ́n ti ń ṣìtì ẹ nìyẹn wọ́n ti ń ṣìtì ẹ tàbí pé wọ́n ti wẹ̀ ní the boy is good àpàlọ́ ń pè bẹ́ẹ̀ wọ́n ti ń rí ẹ ṣùgbọ́n tó bá ṣe pé tó bá ṣe pé ẹ̀dákẹ́ ó ti ń bọ̀ o ẹ má jò mọ̀ pa à ń sọ̀rọ̀ yìí o tolerate nonsense ni ohun tó fit àwọn bàbá yìí nìyẹn ohun tó yẹ ká ṣe báyìí ní ìsìn ni pé ká gbójú wa fẹ́kùn àwọn àgbẹ̀tẹ̀kùn dání fáwọn bàbá yìí àrìndìn òpònú ọ̀dẹ̀ ọ̀bọ̀njọ̀súlẹ̀ in fact gbogbo ọ̀dẹ̀ ayé yìí ló pè lárìndìn Ọlọ́run ọmọlúàbí ò ṣe é fìtà kò ṣe é ṣe fáwọn bàbá yìí o ẹ jẹ́ ká gbọ́ ọmọlúàbí sẹ́gbẹ́ kan ká dì pẹ̀lú àwọn bàbá yìí fúẹ́lì ni tá bá dì pẹ̀lú wọn tán ká wá gbọ́ ọmọlúàbí wa wọ̀ àwọn bàbá òṣì àwọn bàbá burúkú yìí tọ́lẹ́dì láti jẹ ògo ológo yìí táwọn bàbá tó yẹ pé wọn ò róyàn yìí wọ́n ti jẹ ògo ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n ti jẹ ògo ẹ wo bàbá Ọbásanjọ́ tí bàbá Ọbásanjọ́ máa ní $18 billion bàbá Ọbásanjọ́ the most richest man in Ogun State bàbá Ọbásanjọ́ ni lẹ́yìn lọ́dà Abíọ́dún $350 million sọfẹ́ kó lọ sọ́run ni ó ti gbogbo yín ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìde ẹ wake up wọn kúkú rògo tèmi lò ná Ọlọ́run mélòó lògo mi tí ọkọ tún máa bẹ́ bá mi pín bẹ́ẹ̀ mélòó lògo ègo tí mo gbé wáyé gan mélòó ni ògo tí ò tí ì tèmi fún ara mi lò tán tí ọkọ máa sọ pé òun fẹ́ bá mi pín bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà yín ni kẹ́ dìde o tó lórí burúkú ẹ lónìí lè máa sọ pé ó ń janu ó wà lóyìnbó ó ń janu àgbẹ̀dì ẹyin lọ́wọ́ ọkú wọ́n ní wọn ò jẹ́ kó wúrà kìtàn lọ jẹ ibi òpó ẹbí mo tún sọ fún yín Ọlọ́run dẹ̀ ní febi pa mí kò ní febi pa mí tọmọtọkọ tẹbí tará pẹ̀lẹ́yìn fáǹsì mi pẹ̀lẹ́yìn tẹ bá ń ṣe Yorùbá nation Ọlọ́run ò ní febi pa yín ẹ dìde ẹ má jẹ́ kán lògo yín o ohun tí ẹkẹ máa kọ ni gbogbo mi fún mi Olúwa gbogbo mi fún mi gbogbo mi fún mi Olúwa gbogbo mi fún mi àwọn kan ti dìtẹ̀ láti gbogbo mi fọ́mọ wọn èmi ológo rèé Olúwa gbogbo mi fún mi lọ́wọ́ Nigerian politician gbogbo mi fún mi lọ́wọ́ Nigerian politician olùtọ ẹkẹ máa sọ̀rọ̀ àwọn Nigerian politician wọ́n ti lògo yín wọ́n lògo wọ́n tún gbà fọ́mọ wọn ni ẹ dìde ẹ̀yin bàbá yìí ẹ mọ ohun tó ń bọ̀ fún yín Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ àwọn ọmọ Yorùbá sì ń wo ìlú èmi ò tẹ́tì yín o Akèrègbè ló máa sọ ibi tá a máa júwe òun fún o ìwà yín ló máa sọ ohun tó máa ṣe fún yín o ṣé bọ́ ti ń jíbọ̀ díẹ̀díẹ̀ tó bá jí tán báyìí oh my God fíìmù tó gùn ni ẹni dúró wò tán
ẹ sáré kàbàkàbà. Àwọn ọmọ Yorùbá máa lọ ká ọmọ ẹlòmíì, wọ́n máa lọ ká bàbá mi mọ́lé débi pé bóyá inú àjàalẹ̀ nínú ilé tó gbé, bóyá ó gbé àjàalẹ̀ sínú ilé tó gbé ni, wọ́n á wọ jáde ńbẹ̀. Ìmí bá táwọn ọmọ Yorùbá bá dé tán fún yín, wọ́n sì ń sùn lẹ́jọ́ kan, wọ́n ti ń jí báyìí, wọ́n ṣẹ̀ṣẹ̀ jí báyìí ni, tó bá jí tán báyìí. Ìmí inú báyìí tó bá rí pé àwọn Yorùbá ti dé ẹnu ọ̀nà wọn báyìí, ó máa wá kọ́kọ́rọ́ tó fẹ́ fi tó máa fi wọ mọ́tò tó máa fi sá lọ sí airport báyìí ni. Wọ́n máa ka mójú ọ̀nà tàbí kọ́ ka mọ́nú ilé báyìí. Wọ́n á wá mú agbádá ẹ̀yẹ báyìí. Agbádá ẹ̀yẹ báyìí lọ́ máa fi fì í. Wọ́n á fi lọ lọ́rùn, wọ́n á fi lọ lọ́rùn. Wọ́n á kàn mú pẹ̀lú agbádá ẹ̀yẹ, wọ́n á kàn jọ mọ́lẹ̀ ní gbàgà. Orí àkọ́ fọ́ká sílẹ̀ ni. Àdì orí wọn fọ́ká sílẹ̀. Orí wọn fọ́ká sílẹ̀. Fọ́ká sílẹ̀, fọ́ká sílẹ̀, fọ́ká sílẹ̀. Orí wọn fọ́ká sílẹ̀, orí yín máa fọ́ká sílẹ̀ ni. Ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá kọ́ dé tán pẹ̀lú yín. Ẹ̀yin bàbá òṣì, bàbá ìyà, bàbá atókùnmákò amọ̀nà ọ̀run má rè yìí. Ẹ̀yin àgbàyà, àgbà kàǹtọ́yọ̀, àgbà òṣì, ó bá gbàlagbà lójú ọ̀nà ní kò yẹ lọ́gbọ́n. Ó mọ̀ bóyá gbùngbọ̀n ló bá débẹ̀ ni. Ẹ kúrò ńbẹ̀. Sunday ló wà lórí lórí tẹ̀ ń lò mọ̀ ìkànnì ìkẹyìn bàbá ara nù. Imú mi ti block. A tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ jàre. Ẹ̀yin bàbá òṣì, bàbá burúkú yìí. So bàbá òṣì, bàbá burúkú tó bó ṣe Sunday Igboho yẹn, kó jẹ́ kó rí ẹ kó pa àwọn ìjọba yẹn kó máa lọ bá o. Orí iye tí mo kà sílẹ̀ fún ẹ̀yin. At least ó kéré jù ẹ̀yin ọmọ Nàìjíríà pẹ̀lú nǹkan tá a ní. Ó yẹ lóṣooṣù ẹ kó máa fún yín ní 1 million. Ìwọ mi ti block. Ó yẹ kó máa fún yín ní 1 million. Ọlọ́run, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tún jẹ gbèsè ni. Mo ṣàkà fún yín ni, ṣé kí n tún gbé jáde ni? Gbèsè lẹ́tún jẹ. Ẹ bá mọ̀ bóyá àwọn kò wò tẹ́lẹ̀, ẹ jẹ́ n bá yín wá gbèsè tẹ́tún jẹ. Wọn ò fún yín lówó, ẹ tún jẹ gbèsè ni. Ṣé mo lè rí ṣá? Inú mi á dùn tí bá lè rí kí n fi gbèsè tẹ́ jẹ wọ̀nyí. Kẹ́ mọ̀ pé wọ́n ti tà yín. Àwọn olórí burúkú ìjọba yìí, gbèsè lọ́tún sọ pé ẹ jẹ. Ókè, òun lélẹ́yìí. Mi ń dìlítì nǹkan bẹ́ẹ̀ yẹn. Òun nìyí. Ẹ jẹ́ tuntun kà fún yín. Ọbọ, báwo ni ọbọ ọ̀dọ́ rẹ̀? Báwo lẹ ṣe lè rí náà? Báwo lẹ ṣe lè rí náà? Òun nìyí. Mi mọ̀ bí mo ṣe. Òun ni ẹ jẹ́ n kà fún yín ṣá. Òun ni every Nigerian now owns 700,000 according to debt per capita. Wọ́n dẹ̀ yan ọmọ Nàìjíríà ọmọ kọ̀ọ̀kan. Owó tí wọ́n ti ń yábọ̀. Nàìjíríà kọ̀ọ̀kan, ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ẹ jẹ́ 700,000 tó yẹ kó máa fún yín lówó. Ṣé owó yìí ò sì ní? Ó wà. Wọ́n tún gbẹ́lẹ̀, wọ́n gbówó síbẹ̀, wọ́n gbówó sínú ilẹ̀. Wọ́n á tún máa gbé AC air condition pé kó má lè bàjẹ́ sínú lẹ́lẹ̀. Ẹ̀yin ìran mi ẹ dìde o. Ọlọ́run tá bá fẹ́ ṣe dáadáa ni. Tó bá yẹ pẹ̀lú wa kò ní ìgbà kan náà rálì tá fẹ́ ṣe yẹ dìde ṣe rálì. Ìgbà kan náà ló yẹ kọ́mọ Ìgbò jáde, kọ́mọ Haúsá jáde, kọ́mọ Yorùbá jáde. Káìlú wa kọ́mọ lo divide and rule fún wa. Kí gbogbo wa jáde lẹ́ẹ̀kan náà. Uniform man mélòó, military mélòó la ní, DSS mélòó, police mélòó. Wọn ò tó wa. Wọn ò bí aláya kan ní máa kọ́kọ́ aláya wọn dà. Àwọn kan máa bọ́ uniform sílẹ̀, wọn máa tẹ̀lé wa ni. Torí pé tó bá ti rán àwọn kan lọ sílé Haúsá báyìí, àwọn tí Yorùbá ti ń jáde, àwọn tí Ìgbò ti ń jáde, wọ́n máa ń sọ ní Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ẹ jẹ́ try ẹ̀. Ọlọ́run ẹ jẹ́ ká try ẹ̀ kí wọ́n bá jáde ńjọ́ kan náà. Wọ́n bá dàbí end bad government tí wọ́n sọ pé àwọn fẹ́ jáde ẹ̀ tó yẹ pé ìyẹn kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ ló ti kú. Kó tó bẹ̀rẹ̀ protest yẹn ló ti kú. Táìmù tó fún wọn yẹn ti pọ̀ ju a month. Ẹ tẹ́ fẹ́ lọ bá jà ńlé, ẹ fẹ́ lọ bá yàn jà ńlé. Ẹ ti wá sọ fún láti oṣù kan pé mò ń bọ̀ abẹ́jà. Òun náà kò ní ṣọwọ́ báyìí. Òun náà ti wá bó jẹ́ ọ̀dà bó jẹ́ ẹ̀kọ́ á ti wá sílẹ̀ dè yìí. Sọ́gbà tí Nigeria government tó ti mọ̀ pé fẹ́ ṣe end bad government yẹn, ẹ̀rí tó ń gbòòrò jáde. Ẹ̀rí sísí tí àwọn ìjọba Tinubu tó ń gbòòrò jáde pé kẹ́ má lè jáde tó àwọn òrò tó ń wọ́lẹ̀ káàkiri, àwọn òrò tó gbé náà, ebi ń pawó náà, owó tó fún wọn ti tán o. Ebo mi ti block. Ewu yẹn ti block pátápátá. Àwọn òrò tó gbé jáde yẹn, ebi ń pa àwọn yẹn náà o. Tó ń gbòòrò jáde, gbogbo nǹkan Tinubu ó ti wípé end bad government tó bọ̀ yẹn, ó ti iye tó ná wípé kí rálì yẹn má fi lè ṣeé ṣe. Òun ló ń lọ yẹn, Tinubu, bàbá yẹn, ó gbárí bàjẹ́. Tó ná
ó dẹ̀ ti mọ̀ pé ẹ̀yin lẹ́ máa jẹyẹ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa jẹyẹ owó tó náà yẹn ẹ máa jẹyẹ á rí padà á tún lọ yáwó mi àwọn olórí burúkú IMF àwọn á tún yá lówó ọmọ mi kan ti ya owó tó náà yẹn so tó wọ́n máa ṣe rálì eléyìí wọ́n máa lo divide and rule fún wa tó bá gbòòrò jáde káwa náà lọ òòjọ́ yẹn tó bá gbégún jáde kégún kó tẹ̀lé wa tó bá gbé babaláwo jáde kí babaláwo tẹ̀lé wa tó bá gbé àfà jáde kí àfà tẹ̀lé wa tó bá gbé wòlíì jáde kí wòlíì tẹ̀lé wa bẹ́ẹ̀ ni gbogbo ọkọ tó fẹ́ gbé jáde káwa náà gbé jáde kátákù wọn ni bẹ́ẹ̀ ni a jáde káwọ́dí láti wò pé a ti jáde tán ẹ jáde tó bá ti pé rálì ẹ jáde ìjọba bẹ̀rù protest wọ́n dẹ̀ bẹ̀rù rálì hello how are you ìwọ̀n kọlà máa kọlà fún ẹ wednesday bá máa ó yẹ kí n wá nǹkan bí a máa kà kí n wá má kà kí n fi kọlà fún ẹ kí n rọra fi kọlà yẹn báyìí kí n fi kọlà yẹn báyìí kí n fi kọlà yẹn báyìí kí n fi kọlà síbi ìbàyẹ̀ títì ẹ̀ náà máa mú ọwọ́ ẹ̀ yẹn máa yọ ọwọ́ yìí kúrò bẹ́ẹ̀ wọ́n tó fi bojú kí ló ń tiẹ̀ lójú ó sì sáwọn nǹkan gbọ́ngbọ́wọ́ pò lójú òpònú ó fọwọ́ bojú kí ló fọwọ́ bojú fún ẹ̀rẹ́nu ẹ̀ ẹlẹ́nu bí ẹnu. ká máa pe rálì ẹgbẹ́ rálì kankan kí everybody jáde ni everybody jáde ká jáde tán fún rálì yẹn ni ìjọba bẹ̀rù rálì ó bẹ̀rù protest ká má wo owó lórí burúkú ló fẹ́ gbé sílẹ̀ fún wa owó òṣìwò ni kọ́ jáde tán ni ẹjọ́ tó lọ lọ́rùn rálì wa máa tó jáde o ẹ jáde tán o Ìbà Gani Adams. Odùduwà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin náà ti wo fídíò yìí ẹ wò ẹ̀yin náà ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ẹ wò ẹ má gbàgbé láti kọ́mẹ́ǹtì tẹ́ bá rí sọ sí.